Yes, sir. Ọba àtọ́pẹ́ ìṣẹ́. Ẹ̀dùnú zọmọ wàyà bóyá òwẹ̀nu wàyà rẹ̀ yìí wọ́n fún wa kẹ́ wà sọ wa àyẹ̀dógún má bọ̀ bùkì náà àti àbọ̀sà àti àgbo wàárọ̀ kí á rè ní Jésù. Ọba àtọ́pẹ́ ìṣẹ́.
tu aya no. Amadu na ko ma no nya gwa wa ma no. Akọ̀wé ṣe wé náà wọ́n mi yóò dáwọ́. Ìdó ìdó ooo. Ìdó sọ̀rọ̀ lè bẹ̀rẹ̀. Iye ooo. Ìdó sọ̀rọ̀ lè bí iye. Amadu na ko ma no nya gwa wa iye. Ìlànà ìdí wà wá sí o. Solo P Motors. That's the music entertainer.
Yes, now we will greet our Nigerian people. As we dey do am before. We don't dey change am at all. I said now we go do am As we dey do am before. attention. Attention. Now we will greet our Nigerian people. As we dey do am before.
Forget Mama Isa, forget Mama Isa. I will for a shot. Yeah, for my daughter, Mama.
Thank you.
Let's go.